الحمد لله الذي جعل الليل والنهار حلفة لمن أراد أن يذكر أو أراد شكورا نحمده تعالى نستعينه ونستغفره ونستهديه جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ونثني على الله خلق الشهور والأيام وقدر الفصول والأعوام وجعل لكل أجل كتاب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نستعد بها في الدنيا والآخرة وننال بها عند الله زلفى وحسن مآب وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله خير من أوتي النبوة والرسالة وأوتي الحكمة وفصل الخطاب اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى جميع الآل والأصحاب وكل من اهتدى بهديه إلى أن يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين títí tí ó fi di ọjọ́ ẹ̀san tí ó dogun lẹ̀ Ọlọ́run bá náà ló jolóló láti jogun ẹ̀. أما بعد lẹ́yìn náà فلقد طالعنا يمن هلال العام الهجري الجديد ìrọ̀rùn ọdún tuntun ìlétẹ́sọ ọdún tuntun ó ti lé wa lórí ọdún ìjírà tuntun míì tún ti wọlé o. بذكرى هلال هجرة سيدنا محمد صلى الله عليه وسلم pẹ̀lú rántí ìjírà Nábì wa Muhammad ìkẹ́lọ́kọ́ ọmọ bá Nábì àti gẹ́rẹ̀. النبي الأمي Ànábì tí ó lọ lẹ́ẹ̀kọ́ kan tó sì máa ju gbogbo ẹni ọlọ́lọ́. الذي علم الأمم ẹni tó kọ́ gbogbo generation ní mímọ̀. وأشرق على الدنيا بنور التوحيد ó sì mú ìmọ́lẹ̀ bá ayé wá ìmọ́lẹ̀ tó mú náà ìmọ́lẹ̀ gbọ́lọ́ngbọ́ ìmọ́lẹ̀ ìmọ́lọ́nlọ́kan ní ليوحد العالم kí gbogbo ayé lè bá àgbà àjọ kan kó sì lè yìn ọlọ́pọ̀ kan lọ́lọ́run. ويجدد نور الإيمان في فترة بني آدم kó sì lè mú ìmọ́lẹ̀ ìgbọ́lọ́ngbọ́ kó tó máa tuntun sí kórì níwọ̀n ẹ̀ kórì bíráǹdì ẹ̀ lọ́kàn gbogbo ọmọ Ànábì Ádámà. والحياة كلها gbogbo ayé tí a ń lò lọ yìí gbogbo ayé yìí pátágbá. هجرة دائبة الخطوات ìjìrà ni gbogbo ẹ̀ tí ò ní pín ní gbogbo gbà láéláé tó sì ní ìpele. متصلة الحلقات tó jẹ́ sí pé ìpele rẹ̀ so mọ́ra wọn ni bí ìgbà tí ṣé ní bá so mọ́ra wọn ni. وأسعد الناس من جعل هجرته دائما إلى الخيرات. ẹni tó wájú lórí rẹ̀ jù pátá láyé yìí
lẹ́yìn tó bá kó gbé ìjìrà tiẹ̀ gba ọ̀dọ̀ Ọlọ́run lọ bí dáadáa ṣíṣe. وإلى الباقيات الصالحات. ó gbé ìjìrà rẹ̀ gba ọ̀dọ̀ Ọlọ́run tí àṣẹ́kùbọ̀ oore tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tó pé ibẹ̀ ní fọkàn sí ibẹ̀ ní retí. وأخذ الزاد إلى الرحلة الكبرى. ẹni tó jọ lóríire jù lẹ́yìn tó jẹ́ pé ó palẹ̀ mọ́ ó gbálé ọgbàtà ó palẹ̀ mọ́ àti gbà pàdé Ọlọ́run ọba níjọ́ àlìkìyámọ̀ ó palẹ̀ mọ́ àlìkìyámọ̀ ó palẹ̀ mọ́ ọ̀run. والهجرة من الدنيا إلى الأخرى. tó sì jẹ́ sí pé ṣe ìjírá yìí látàyé ni tàá ṣe dálìkìyámọ̀ tàá ṣe dọ́run. إن ذكريات الهجرة النبوية الشريفة. ẹ̀rí ìrántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìjírá Nábì wa bíi Júnì. تعيد إلى بصائرنا أروع مثال قدسي للنبي الكريم محمد صلى الله عليه وسلم. ìjírá ní ń gbé àwọn kankan ó rìflẹ́tì ẹ̀sí wa nínú ọpọlọ sínú ọkàn wa àwọn àgbékalẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó gbékalẹ̀ ìjẹ́ bó ti ṣe àti bó ti lò gbá rẹ̀. وقد قام وحيدا. ànábì dìde lóhun nìkan ṣoṣo láì lẹ́lòmíì. يدعو إلى الله وحده. òun nìkan ní pèpè sójú ọ̀nà Ọlọ́run kò léyàn níwájú kò léyàn lẹ́yìn kò léyàn lẹ́gbẹ̀ẹ́. وبدأ رسالته كشمس الصباح تطالئ جبين الفجر. tó jà sí pé pèpè rẹ̀ sójú ọ̀nà Ọlọ́run ìwà ńlá lẹ́bọ̀ ìbọ̀ tẹ́ẹ́rẹ́ ìwà ńlá bí ìmọ́lẹ̀ tí ìgbà tí àṣùbà bá fẹ́ yọ ni tí ilẹ̀ bá fẹ́ má ní bí ilẹ̀ tí máa má díẹ̀ tó yóò fi wá tàn sí gbogbo ayé ni bẹ́ẹ̀ ni ìpèpè ànábì ṣe bẹ̀rẹ̀. تطالئ جبين الفجر الندى بأشعة هادئة. tó wá bẹ̀rẹ̀ sí ní tàn sí gbogbo ayé tó wá mú kí ìmọ́lẹ̀ ọjọ́ ìtànsán ọjọ́ kó wá hàn sí ọ̀tún kó hàn sósì. قبل أن تنبهر الأنظار بنورها الوهاجة. kó tó wá rí pé gbogbo ojú wá rí wípé ìmọ́lẹ̀ rẹ̀ ló tàn bùháyà yìí sí ojú. لقد كانت هجرة الرسول صلى الله عليه وسلم وأصحابه. ẹ̀rí jíra nábì kẹlọ́n kọmọ bá nábì àti gẹ́rẹ̀ àti àwọn sàábé rẹ̀. كان جهادا في سبيل الله. ìjíra àwọn jọ náà ìgbìyànjú jagun sójú ọ̀nà Ọlọ́run ni. وبرهانا على قوة الإيمان. àti agbára wípé àfi kí agbára ìgbọ́lọ́ngbọ́ lálẹ́ hù kó borí tẹ̀sù. وكمال البطولة. bẹ́ẹ̀ sì ni ìfihàn pé akíkanjú làwọn ènìyàn yìí gbogbo wọn pátá àtàníbí àtàwọn sàábẹ̀rẹ̀ akíkanjú ni wọ́n jà sójú ọ̀nà Ọlọ́run níjọ́ náà. ولم تكن فرارا أبدا بأموالهم وأنفسهم. iṣẹ́ táwọn èèyàn ń sọ ní má gbọ́ yí wọn wípé wọ́n gbówó wọn sá wọ́n gbẹ̀mí wọn sá láti Mákà ní owó kọ́ ni wọ́n ń gbé kiri ẹ̀mí kọ́ ni wọ́n ń gbé sá o. فرارا أن يصيبها نقص أو يروعها عدوان. kì í ṣe pé wọ́n gbẹ̀mí wọn sá nítorí pé kí wọ́n má bàa kàn wọ́n lábùkù àbí kí wọ́n má bàa ṣe jàǹbá fún wọn àbí nítorí kọ́wọ́ ọ̀tá má bàa tẹ̀ wọ́n bẹ́ẹ̀ kọ́. فما أرخص الدنيا ومتاعها. ìwà kí ló fi ń kéré lójú àwọn táwí kí ló kéré jù lójú wọn tó ju ayé yìí lọ àti gbádùn ayé náà. ما أرخص تلك الدار الفانية لدى قوم آمنوا بربهم ورغبوا فيما عنده من جزيل الثواب. kí ló fi ń kéré tó fi jẹ́ pọ́ńtọ̀ tó ju ayé yìí lọ lójú àwọn àjọ kan tó jẹ́ pé Ọlọ́run wọn ni wọ́n gbẹ̀mí lé Ọlọ́run wọn ni wọ́n ń wò Ọlọ́run ni wọ́n fara tì gbogbo ayé yóò jẹ́ nǹkan kan Ọlọ́run ni wọ́n ń fẹ́. ولو كان لهم حظ من الاستمساك بالمال. tó bá jẹ́ pé wọ́n fẹ́ owó ni wọ́n ń lé kiri ni owó ni wọ́n fẹ́ dù. لما رضوا أن يتحملوا في هجرتهم أقل القليل منه. wọ́n bá má fẹ́ gbà láti dín kékeré kù nínú nǹkan ẹrù wọn tí ń bẹ ní Mákà. مخلفين وراءهم بمكة. ohun tí wọ́n fi ilẹ̀ sí Mákà wọ́n kọ́lé ń bẹ wọ́n lọ́lá ń bẹ wọ́n lẹ́ṣin ń bẹ wọ́n ní dúkìá ń bẹ wọ́n lóko ń bẹ wọn ò bá kọ́ gbogbo ẹrù wọn kọ́dà pípín bá ṣẹ́kù wọn padà lọ mú rọ́ọ̀bù wọn tí wọ́n gbàgbé. مخلفين دورهم ومتاجرهم. gbogbo wọn ilé wọn nǹkan ọ̀rọ̀ wọn gbogbo ẹ̀ ni wọ́n fi ilẹ̀ sí Mákà sẹ́yìn. وما استقر لهم من أسباب الرزق إلى بلد لا يملكون فيها شيئا. wọ́n wá kó ń bẹ̀ wọ́n fi gbogbo dúkìá wọn ní sílẹ̀ lọ́ọ̀lù kan tí wọn ò mọ báwo lásìkò àwọn ó ṣe rí ń bẹ̀ wọn ò ní dúkìá ń bẹ̀ wọn ò mọ ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ wọn gbà ń bẹ̀.
لا يملكون فيها شيئا ولا يعرفون فيها للكسب طريقا. wọ́n mẹ́nìkan bẹ́ẹ̀ wọ́n mọ̀nà ní Madina wọ́n mẹ́nìkan ní Madina wọ́n mọ̀rú iṣẹ́ wò láṣẹ tá a fi rówó ní Madina kò sí kankan tó yé wọn wọ́n kàn lọ́rí wọ Madina náà níjọ́ náà. كانت هذه الهجرة أكبر حادث تاريخي في مسيرة الدعوة الإسلامية. وكانت نقطة جذري هائل في التاريخ الإسلامي. tó jásí pé òun ni gbòǹgbò tó wálẹ̀ jùlọ nínú ìtàn Islam tá a bá ti wù kò sí míì. فهي حادث فرق بين الحق والباطل. ṣé ìṣẹ̀lẹ̀ kan ní ìṣẹ̀lẹ̀ tá a wí ìṣẹ̀lẹ̀ Híjírà yìí òun ló yà dọ́ àtòtòrò lọ́tọ̀ọ̀tọ̀ la fi mọ̀ pé rọ́ lọ lọ́tọ̀ òdodo lọ lọ́tọ̀. وميز بين الهدى والضلال. òun iná ló sì ya ìmọ̀nà àtàìmọ̀nà lọ́tọ̀ọ̀tọ̀ oníkóńkàlùkù wà lọ́tọ̀ọ̀tọ̀ tiẹ̀. فكان من نتائجه نصر للدين وأهله. nígbà tí Híjírà yóò fi parí ó máa ń láṣẹ àbáyọrí o kí láti bọ̀ tán rẹ̀ àrànṣe fẹ́ sìn ni. إذ ينتقل المسلمون من نصر إلى نصر. nígbà táwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí ní àrànṣe lórí àrànṣe tó bá ti kó ibi àrànṣe kan wọ́n tún ń bọ́ sí míì. وينتقلون من خذلان الشرك وحزبه. wọ́n sì ń kúrò níbi yẹ̀yẹ́ ìjẹ́ kèfèrí àti ẹbọ tí wọ́n wà tẹ́lẹ̀ wọ́n ń pọ́kò nù dọ̀tí ni. إلى توطيد دعائم الإسلام. wọ́n wá bọ́ síbi ìgbìmọ̀ mọ́ orígun ìsìláàmù òpó ìsìláàmù láti ń fi rinlẹ̀ ti ṣinṣin. وحصول الأمن بعد الخوف. àti láti lè fi ìfọ̀kànbalẹ̀ rinlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹ̀rù tẹ́lẹ̀. والكثر بعد القلة. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí lẹ́yìn tí wọ́n ju díẹ̀ báyìí lọ tẹ́lẹ̀. والعز بعد الذل. wọ́n ti ẹni abíyì ẹni yìí ẹni àgbégẹ̀gẹ̀ nígbà tó jẹ́ sí pé ẹni yẹ̀yẹ́ ni wọ́n tẹ́lẹ̀. والقوة بعد الضعف. wọ́n dá lágbára lẹ́yìn tí wọ́n ti ya ọ̀lẹ tẹ́lẹ̀ táyé ti rò wọ́n sọ̀lẹ tẹ́lẹ̀. والتعاطف والتراحم والإخاء والوئام بعد التقاطع والتدابر والشقاق والخصام. wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn ṣe wọ́n ń fẹ́ràn ara wọn wọ́n ń ṣera wọn lóore wọ́n ń ṣèfẹ́ síra wọn wọ́n ń fi dáadáa àtàánú wọn síra wọn lẹ́yìn ìgbà tí wọn ò ti bára wọn ṣe tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bára wọn yẹn di tẹ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ní kálukú wọn ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ tí wọ́n kẹ́yìn síra wọn tẹ́lẹ̀ wọ́n wá dọ̀rẹ́ padà. Ibadallah. ẹ̀yin arúsìn Ọlọ́run mo ké sí yín. Lamma ba'atha Allahu Muhammadan rasulan. nígbà tí Ọlọ́run náà ànábì ìkókó máa jẹ́ manzo Allah. Akhadha yad'u ila Allahi sirran. ànábì bẹ̀rẹ̀ sí ní pèpè sójú ọ̀nà Ọlọ́run jọ́nà kẹ́lẹ́kẹ́lẹ́ ní kọ̀kọ̀ ní èkó gbọ́dọ̀ gbóhùn sókè. Wastafa li da'wati al-khulasa min qawmihi. ó wá bẹ̀rẹ̀ sí ṣe àwọn kan ṣàǹgbàǹkọ̀gbì kan àwọn èèyàn kọ̀ọ̀kan kan tó tájẹ̀tì ń jọ́nà àwọn ní wọlé lọ bá jọ́nà tí ẹ dákun ẹgbà fọlọ́hun ń wí spíà sí wọn létí ní ọkọ̀ gbọ́dọ̀ wí sókè. wal asfiya min ashiratihi. àwọn kọ̀ọ̀kan nú àwọn èèyàn rẹ̀ àwọn ẹbí rẹ̀ àwọn ará rẹ̀ tó mọ̀ wọ́n dáadáa ọlọ́ọ̀bá wọn nulẹ̀ ẹ dákun wọn rán mi ṣe sí yín ẹgbà fọlọ́hun. mimman ijtabahumullahu wa hadahum. nínú àwọn tọ́lọ́wọ́n bá ti ṣe tọ́lọ́ sí tẹ́sì tí wàá padà wá rí i pé ọlọ́run fọ́nà mà wọ́n. وصفى جواهرهم لقبول الحق وامتحن الله قلوبهم للتقوى láti máa bẹ̀rù Ọlọ́run tí ń bẹ ń bẹ. yakunu at-tali'ata fi jund al-iman. tí wọ́n bá lè wà ní ọ̀kánkán nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ogun Ọlọ́run tí wọ́n ṣiṣẹ́ fọ́lọ́run. wal-baqura fi tarikh al-islam. wọ́n sì jẹ́ òdòdó àkọ́kọ́ yọ iṣẹ́ àkọ́kọ́ yọ níbi ìjọsìn fọ́lọ́run yìí. hatta idha tasama'a bi hadha ad-din. títí tí wọ́n fi wá di pé wọ́n fi ìfẹ́ ìmọ̀ rijalu Makkah. wọ́n fi ìfẹ́ ìmọ̀ bára ẹni ṣe papọ̀ ní Mákà. hatta idha tasama'a
بهذا الدين رجال مكة. títọ́ fi jáde pé àwọn tí wọ́n ń bẹ Mẹ́kà bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ tí ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ yìí ọ̀rọ̀ tó ní kí bàbá má gbọ́ yìí àti bàbá náà ni ọgbàdà parí ẹ̀. رجال مكة ونساؤها. àwọn ọkùnrin ń gbọ́ bí wọ́n ti ń sọ kẹ́lẹ́ náà tó àwọn obìnrin ń gbọ́ bí wọ́n ti ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ náà tó gbogbo Mẹ́kà ló ti gbọ́. صدع النبي بأمر ربه. nígbà tó wá rí i pé kò kú sẹ́ni tí ọ̀gbọ́n mọ́ ó kú ti di tí gbogbo ayé ń gbé kiri Ànábì wa kúkú la ọ̀rọ̀ Ọlọ́run rẹ̀ mọ́lẹ̀. وجهر بالرسالة في قومه. ó bá sọ̀rọ̀ náà síta ó lahùn sókè ó gbóhùn sókè láàrin àwọn àjọ rẹ̀. من قمة الصفا. ní òkè Sàfà ó ní ọ̀rọ̀ yìí ti kú òní kẹ́lẹ́kẹ́lẹ́ ó gòkè lọ́ọ́lọ́ fọ́hun tó. صدع الدوي أول صوت. ó wá pariwo àkọ́kọ́ tí ó kọ́kọ́ pa ní Mẹ́kà ni. اهتزت له أركان الوثنية من قواعدها. gbogbo tí jẹ́rígun àwọn òòṣà ibi tí wọ́n kó òòṣà sí gbogbo ẹ̀ lọ́gbọ̀n jìgìjì nígbà tá Ànábì láhùn tó. وعصبية الجاهلية من صياصهم. gbogbo tí jẹ́ tàbálísì ni àwọn kèfèrí ni. من صياصيها. gbogbo tí jẹ́ tàbálísì ni àwọn kèfèrí ni ló wú tégbòtégbò. الله أكبر. Ọlọ́run ló tóbi jù. هذا هو دوي الصوت. eléyìí ní ohùn ni tó jáde ń jọ náà. ما هذا الدياء الفريد. ẹ̀sìn wo lè yí. ما هذا الدياء الفريد. mọ́lẹ̀ wo ló tó ní láàrírú ẹ̀rí yìí. وما هذا النداء الجديد. wo ní ohun tuntun tí a gbọ́rú ẹ̀rí yìí. بل ما هو الصوت الذي أيقظ القريب والبعيد. irú ohun wo rèé kó wá bẹ̀rẹ̀ sí ní fi irú ohun wo rèé tó jí ara tòsí ilẹ̀ tó jí ara jìnnà lẹ̀ tó jọmọdé tó jí àgbàlagbà lẹ̀. ذلك وحي الله. ìránṣẹ́ àtọ̀dọ̀ Ọlọ́run ní. في فم القرشي العربي المجيد. tó jáde látọ̀dọ̀ ọmọ kan tí wọ́n bí sí ìran Kùrẹ́ṣì àmọ́ ọmọ náà ọmọ ńlá púpọ̀ ni o. يقول إني لكم نذير مبين. ọmọ náà ní ń tọ́ ní wíńjọ́ náà ní ń pariwo mọ́kànjọ́ náà pé èmi tẹ́ ń rí yìí olùkíní nílọ́ọ̀yà fún Ọlọ́run olùkíní nílọ́ọ̀yà Ọlọ́run fún yín ni e. بين يدي عذاب شديد. Ọlọ́run rán mi sí pé kí n wá kìlọ̀ fún yín nítorí pé ọjọ́ ìyà kù sí dẹ̀dẹ̀. فآمن به واستجاب له من شرح الله صدره للإسلام. àwọn kan kúkú gbà fún jọ yẹn àwọn tọ́lọ́run ṣípayọ ọkàn wọn sí ìsìláàmù wọ́n kúkú gbọ́ wọ́n sì gbà. ووفقه الله إلى الخير من قومه. àwọn tí Ọlọ́run sì fi wọn ṣe kòńgẹ́ níbi dáadáa láwọn ọjọ́ rẹ̀. وأبى كثير منهم الإيمان بالله ورسوله. àmọ́ pọ̀lọpọ̀ ńjọ́ náà ní Mẹ́kà ní ọgbọ́ ní ọgbà lọ́gbọ́ ní ọgbà wọ́n gún lágídí wọ́n ní kò sí ń tọ́ka wọn ń bẹ̀. حسدا وعنادا وكفرا. wọ́n ń ṣe ẹ̀gàn ni o wọ́n ń ṣe kèéta ni o wọ́n ń ṣẹ̀tanú ni o sí Ànábì ńjọ́ náà. بعدما تبين لهم أنه الحق. nígbà tó yé wọn dáadáa tí wọ́n ti padà wá mọ̀ pé tí ọkùnrin ní ń pè wá sí ní òdodo ní síbẹ̀síbẹ̀ wọ́n láwọn ò ní gbà. لم يكف كفار قريش عند هذا الجحود. eléyìí tí wọ́n láwọn ọ̀gbọ́ yìí náà ẹjọ́ mọ̀ pé àwọn kèfèrí Kùrẹ́ṣì ní Mẹ́kà wọn ọmọ dáadúró síbẹ̀ ní wọn ọmọ kọwọ́ ọmọ wọn bá sọ. لم يكفوا عند هذا الجحود والإنكار. ìmọ̀ takò Ànábì yìí ìgbógun tì yìí wọn ọmọ jẹ́ ọmọ níbẹ̀ wọ́n mà tún kọjá àlà. من الإنكار والإباء. níbi takò Ànábì àti ìkọ́lẹ̀ páwọn ò ní ṣe tiẹ̀ náà níṣẹ́. بل لجأوا إلى الاضطهاد والإيذاء. wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n bá bọ́ síbi pé kí wọ́n máa ní lára kí wọ́n máa fìtínà kí wọ́n máa dààmú rẹ̀ ó fòró rẹ̀. وإلى السخرية والاستهزاء. wọ́n pọ̀ débi pé wọ́n máa fi ṣe ẹ̀yẹ kí wọ́n máa fi ṣe ẹ̀wẹ̀fẹ̀ kí wọ́n máa fi ṣàwádà. لم يحفل رسول الله صلى الله عليه وسلم بشيء من ذلك كله. gbogbo tí wọ́n ń ṣe fún Ànábì yìí wọ́n fi ń ṣẹ̀fẹ̀ wọ́n fi ń ṣàwádà wọ́n fi ń ṣàwẹ̀wà wọ́n fi ń gbogbo tí wọ́n fi ń ṣe ní ẹjọ́ máa pa Ànábì orí tí wọ́n rò. بل سار في طريقه غير مبال بما يناله من أذى واضطهاد. ẹjọ́ mọ̀ pé Ànábì ń lọ tiẹ̀ ní
ibi tó ń lọ lọ́mọ kọjú máa ń tiẹ̀ o kọ̀ọ̀kọ́ bí ara sí gbogbo ìdààmú fìtínà tí wọ́n ń fi ṣe èyí kọ́dà kò ríro. شأن الصادقين بإيمانهم المخلصين في جهادهم. eléyìí bá nábì ti ṣe yìí tí ń lọ tààrà tí ó wọ̀ tún wọ̀ sí tí ó wẹ̀yìn yìí báwọn olódodo ti ṣe nù báwọn ẹni mímọ́ ti ṣe nù báwọn èèyàn ńláńlá ti ṣe nù ibi tí wọ́n bá ń lọ ni wọ́n kọjú sí àwọn èèwọ̀ ẹgbẹ́ wọn èèwọ̀ yìí. الواثقين بتحقيق وعد الله ونصره. àwọn tí wọ́n mú àdéhùn نصره المبين. àwọn tí wọ́n mú àdéhùn Ọlọ́run tọ́lọ́run bá mú wọn ṣẹ fún wọn àwọn kì í wẹ̀yìn àwọn kì í wẹ̀gbẹ́ àwọn kì í ṣe iyèméjì ibi tí wọ́n lọ ni wọ́n wò. حيث قال المولى جل وعلا في كتابه الكريم كتب الله لأغلبن أنا ورسلي. ó ti wà bẹ́ẹ̀ yóò sì máa lọ bẹ́ẹ̀ kò sì ní yí padà bẹ́ẹ̀ pé èmi Ọlọ́run àtàwọn òjíṣẹ́ èmi Ọlọ́run lálékè. Inna Allaha qawiyyun aziz. Ọlọ́run ọba lágbára ni o ọba tó mọ̀jà ájà tí sì ń wí ìnìjà ni e. فأكرمه الله تعالى. Ọlọ́run wá pa Ànábì lé ńgbà tó rí pé kò wọ̀ tún kò wò sí ni kò ṣe méjì. بأن هدى جماعة من أهل المدينة. pé Ọlọ́run ọba wá fi àwọn kan nínú Madina ó fi ṣàánú rẹ̀ ó ní kó wọ́n mọ̀nà. وفدوا إلى مكة في موسم الحج. àwọn tá a wí yìí wá láti Madina wọn jẹ́jẹ́ tí wọ́n ni wọ́n wá sí Maka lásìkò hajji. فآمنوا برسول الله صلى الله عليه وسلم. nígbà wọn gbọ́ tànẹ́bí sọ wọ́n gbọ́ wọn láwọn gbà kí ọlọ́kọ̀ máa bá nẹ́bí tí wọ́n gbà fún ni. وبايعوه سرا على نصرته وحرب عدوه. wọ́n tẹ́wọ́lẹ̀ wọ́n ní ká nẹ́bí ọ̀fọ̀ lé àwọn lọ́wọ́ àwọn ti gbà fún Ọlọ́run àwọn gbà fún Ànábì lórí pé àwọn ó dùn ó tì í àwọn ọ̀ràn lọ́wọ́ àwọn ọ̀ràn ṣe àwọn òkun lápá àwọn òní jọ́ ṣubú. ثم رجعوا إلى قومهم. àwọn tàbí nígbà tí wọ́n ṣe tán ní Mákà àwọn padà sí Mádínà nílé tí wọ́n ti wá. وبهم فشى الإسلام. látara tàwọn táwí ní Ìsìlámù ti bẹ̀rẹ̀ sí ní tàn kálẹ̀. وعلمت قريش بتلك البيعة. nígbà tí àwọn Kùrẹ́ṣì wá mọ̀ yìí pé àwọn ará Mádínà kan wọ́n ti wá gba Ìsìlámù kódà yìí ti ń tàn kálẹ̀ bí ọ̀wàrà òjò ní Mádínà ní è. فخافت سوء العاقبة. ẹ̀rù wá bà wọ́n pé bí ọ̀rọ̀ ń lọ yìí ó léwu o ọ̀rọ̀ yìí lè padà bẹ́yìn ọ̀rọ̀ yìí lè lẹ́yìn. فأدمرت الشر لرسول الله صلى الله عليه وسلم. ilé lọ́jọ́ káwọn Kùrẹ́ṣì ó múra ọ̀tẹ̀ wọ́n múra wàhálà wọ́n múra jàmbá wọ́n múra àti ṣàbùrú fún Ànábì. وتآمرت عليه في دار الندوة. gbogbo wọn wá lọ kójọ ní club house wọn ní town house wọn níbi tí wọ́n ti ń ṣe fàájì wọn tí wọ́n ti kójọ sí wọn lọ dìtẹ̀ ń bẹ̀ wọ́n ń sọ̀tẹ̀ Ànábì. بما حكى الله تعالى بقوله. Ọlọ́run náà ló kúkú gbà wá fún wa kì í kú ṣe pé a wí bẹ́ẹ̀ Ànábì Ọlọ́run náà ló ní wọ́n dìtẹ̀ rẹ̀ Ọlọ́run ló gbọ́ ọ̀rọ̀ náà wá pẹ̀lú gbólóhùn rẹ̀ tó sọ pé. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك. ọ̀nà tí ìgbà táwọn kèfèrí ń dìtẹ̀ mọ́ tí wọ́n ń gbógun tì ọ́ tí wọ́n ń dọ̀ ọ́ láàmú tí wọ́n ń fòró rẹ tí wọ́n ń wàhálà rẹ tí wọ́n fẹ́ pa ọ́. أو يقتلوك. tí wọ́n fẹ́ pa ọ́ tí wọ́n fẹ́ mú ọ kúrò ńlẹ̀. أو يخرجوك. wọ́n fẹ́ gbé ọ kúrò ńlẹ̀ yìí lọ yín ó dí. ويمكرون ويمكر الله. wọ́n ń dètè wọ́n ń dìtẹ̀ Ọlọ́run ń lo ọ̀nà tí ó gbàdà paná ọ̀tẹ̀ tí ó ba ọ̀tẹ̀ jẹ́ mọ́ wọn lérí. والله خير الماكرين. Ọlọ́run ní ba ọ̀tẹ̀ jẹ́ o òun ló dájú lẹ́ni tí fọ́lé ọ̀tẹ̀ ní ojú òun ní bá alábòsí ìjà tí fọ́lé ọ̀tẹ̀. هاجر النبي من مكة إلى المدينة. nígbà tó wá di pọ́tẹ̀ wá fẹ́ pọ̀ báyìí Ànábì bá kúkú ní Mákà ó kó lọ Mádínà. بعد أن قد هاجر الضعفاء والمساكين. nígbà tí àwọn aláìní àtàwọn tálíkà Ọlọ́run táwọn ti kọ́kọ́ ń lọ díẹ̀díẹ̀ Ànábì náà gbégbá Ànábì náà dàgbọ́n ó tẹ̀lé wọn lọ Mádínà. فهاجر معه التاريخ في عصوره. nígbà tí Ànábì ń lọ jẹ́ mọ̀ pé ìtàn tẹ̀lé Ànábì lọ ìtàn ló tẹ̀lé Ànábì lọ Mádínà pé òní yóò yí padà ọdún yìí ti yàtọ̀ sí gbogbo ọdún tẹ̀ ń lò tẹ́lẹ̀. من عصوره وأجياله. níbi gbogbo àwọn àsìkò ọdún àtàwọn generation tí wọ́n máa lọ ọdún náà gbogbo wọn ti yí padà tó wọ́n tẹ̀lé Ànábì. وعد سجله المركوم ليكتب أعمال المجد والخلود. eléyìí ló jásí pé kí ìtàn yìí wá kọ kalẹ̀
nínú ìwé dátà ńláńlá ní gbogbo iṣẹ́ tí wọ́n ṣe wà nú ẹ̀. لخير أمة أخرجت للناس. wọ́n kọ́ lẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi ilẹ̀ fún wa ká lè máa bá fún ẹnu tó dájú nínú àwọn generation tá a mú jáde fáwọn ènìyàn. ونظر النبي إلى المدينة. Ànábì sọ̀kalẹ̀ sí Madina. نظر إلى المدينة. Ànábì wọ Madina sùn. فقال. Ànábì wá sọ pé. اللهم. Ọlọ́run o. بارك لنا في مدينتنا. Àdé Madina wa yí Ọlọ́run fàlùbáríkà sílùú tá a dé Madina wa yí fàlùbáríkà sílẹ̀ yìí. وفي ثمارنا. Ọlọ́run fàlùbáríkà sí àwọn èso wa tá a máa jẹ ńlẹ̀ yìí. وفي مدنا وفي صاعنا. Múdù wa pẹ́rẹ́gì wa tá a máa fi wọn kà tá a máa fi wọn kọ tá a máa fi ṣebẹ̀ Ọlọ́run mọ́sá fàlùbáríkà sí. ببركة بعد بركة. Fàlùbáríkà sí kálùbáríkà ọmọ tira wọn gẹ́gẹ́ nínú ilé wa nínú ìlú wa yìí. اللهم. Ọlọ́run o. إن إبراهيم. Annabi Ibrahim. عبدك ونبيك وخليلك. Ẹrú rẹ ni, òjíṣẹ́ rẹ ni, àṣàyàn rẹ Ọlọ́run ni Annabi Ibrahim. وأنا عبدك ونبيك. Sọ sì mọ̀ pé mi náà, ẹrú rẹ lèmi náà, Annabi rẹ Ọlọ́run lèmi yìí náà. فإبراهيم. Orí Annabi Ibrahim bàbá mi ni. دعاك لمكة. Ó ṣàdúà sí Maka, kọ́lá lùbáríkà, kí gbogbo ẹ máa jẹ́ rọrùn. وإني أدعوك للمدينة. Èmi wá ń ṣàdúà sí Madina lónìí, Annabi Ibrahim ti ṣàdúà sí Maka. Èmi mọ̀ ń ṣe sí Madina. بمثل ما دعاك لمكة. Gbogbo tí Annabi Ibrahim sọ sí Maka ni, tó di pímúṣẹ ni èmi náà sọ sí Madina kó náà orí bẹ́ẹ̀ níhìn náà. ومثله معه. Àti gbogbo orú ẹ̀ bẹ́ẹ̀ kó tó kún ìdáàrán ti fi kún bá wa fi kún Ọlọ́run. ثم نظر إلى أصحابه. Nígbàtá Annabi ṣe báyìí tán wá wo àwọn tí wọ́n tẹ̀lé wa láti Maka, ó wò wọ́n tàánú, ó wò wọ́n ti bẹ̀rù, ó wò wọ́n tẹ̀dún ọkàn. فقال اعبدوا الله ولا تشركوا به شيئا. Ànábì ní ọ̀sán gbogbo àwọn tó tẹ̀lé ni àwọn Mùsùlùmí tí wọ́n bá wá, ó ní ẹ ṣá máa sìn Ọlọ́run o, ẹ má ṣorogún pẹ̀lú Ọlọ́run o, ẹ má ṣẹbọṣẹ́ pẹ̀lú Ọlọ́run, ẹ ṣá máa sìn Ọlọ́run ló ń ti yín. واتقوه حق تقاته. Ẹ sì bẹ̀rù Ọlọ́run ní bó ti yẹ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀. وأصدقوا الله صالح ما تقولون. Ẹ sì gba Ọlọ́run gbọ́ lórí gbogbo ń tẹ́ bá máa sọ. وتحابوا بروح الله بينكم. Ẹ sì jẹ́ kí ìfẹ́ wà láàrin yín pẹ̀lú ìfẹ́ àti mísí Ọlọ́run. فإن الله يكذب أن ينكث عهده. Ọlọ́run ò fẹ́ kéèyàn dalẹ̀ o. Ọlọ́run ò fẹ́ kó òun ṣàdéhùn kẹ́nìkan wá ṣépà àdéhùn náà yìí máa dùn Ọlọ́run kéèyàn dalẹ̀ àdéhùn. هكذا آخى الرسول صلى الله عليه وسلم بين الأنصار والمهاجرين. báyìí Ànábì ṣe wá sọ àwọn ará Mákà àtàwọn ará Mádínà pọ̀ tó sọ wọ́n dọmọ ìyá kan náà. وهكذا عاش بلال الحبشي وسلمان الفارسي مع أبي بكر العربي القرشي. báyìí ni Salmanu Farisi àti Àbàṣí bọ́tí gbogbo wọn ṣe wá àwọn dúdú tí wọ́n wá ń gbé pẹ̀lú Abubakar tó ń jẹ́ Lárúbáwá, tẹ́nìkan ò sì mọ ìyàtọ̀ láàrin dúdú àti funfun láàrin wọn, gbogbo wọn wá kọmọ lùbọ́ wọn sọra wọn dìkan náà. Qur'anun wahidun. Kùránì kan yìí náà ní gbogbo kó wá ń kà. Wa qiblatun wahida. Ojú kan náà là ń kọjú sí tá ń kírun. Wa nabiyyun wahid. Ànábì kan yìí náà ni wọ́n rán sí gbogbo wa, kò sí míì. Wa ilahun fawqa al-jami'i wahid. Ẹni tó sì ní ọ̀rọ̀ gbogbo wa pátá tí ń ṣe darí gbogbo ayé ọ̀kan òun náà ni Ọlọ́run ni. Falima la yusbihu al-jami'u wahidan. Tó dé tí Mùsùlùmí ò ní jọ kan. Amama Allahi alladhi khalaqa al-jami'. Níwájú Ọlọ́run tó dá gbogbo wa ń gbé gbogbo ẹ̀kan kan náà ní Min nafsin wahida. látẹ̀mí kan náà tí wọ́n ti dá wa Ànábì Ádámù àtàwáwù yìí náà ní Wa hakadha bana an-nabiyyu ummatahu ummatan wahidatan. Báyìí ni Ànábì ṣe build generation rẹ̀ tó build ìjọ rẹ̀ kó máa jẹ́ kan ṣoṣo. وحطم كل حواجز العنصرية والقبلية والعصبية. Gbogbo tí jẹ́ ìtàkùn tribalism, ethnic àti gbogbo dáálẹ̀tì tèmi lọ́dájú ti ẹ lọ, Ànábì fagilé, Ànábì káńsù, Ànábì lé wọlé. هذه هي الأمة التي غرس نبيها بستان الإخاء للشعوب الدنيا كلها. Eléyìí ni ìjọ náà, eléyìí ni ẹ̀sìn náà
eléyìí láwùjọ náà tó pé ànábì tá a rán sí wọn ó gbin igi kalẹ̀ kí ni gbin igi tó gbin kalẹ̀ náà ni gbin ìfẹ́ igi kájọjọ́ máa yá kan náà kájọ lájọṣepọ̀ kájọ láàánú ara wa igi tá ànábì gbin ní wọn ni. ليقلع جذور الطبقية. tó bá lè gbé igi pé àwájú yín lọ wọ́n bí wa dáa nílé wa ju ti yín lọ iṣẹ́ wa dáa ju ti yín lọ alọ́wọ́ ju yín lọ ànábì kó lè fagilé gbogbo ẹ̀. يقلعها من أعماق القلوب. ní gbogbo nú ọkàn tọ́kàn ẹni nínú àwọn tó wà nú ọkàn wọn wípé wọ́n bí àwa dáa ju àwọn lágbájá lọ wọ́n lówó ńlẹ̀ wa ju àwọn lágbájá lọ ajé èèyàn ju wọ́n lọ ó pa gbogbo ẹ̀rẹ́ nínú ọkàn kó wá. لا فضل لعربي على أعجمي. ànúbí ni kò sí ọlá kan tí lárúbáwá ní tí ẹran ẹlòmíì tí èsì lárúbáwá ò ní. ولا للأبيض على الأسود. ó fún ọlọ́lá kan tí dúdú ò ní irú ẹ̀. إلا بالتقوى. ẹ̀rù ọlọ́run yìí náà láàfin jura wa lọ o. كلكم من آدم. ànábì ádámà lára rẹ̀ ní gbogbo yín ti wá. وآدم من تراب. yẹ̀pẹ̀ sí ní ádámà náà ti wá. إن أكرمكم عند الله ẹni ó أتقاكم. dáa jù lọ́dọ̀ ẹni tó lápẹ́ lọ́dọ̀ ọlọ́ ẹni ó bá bẹ̀rù ọlọ́run jì ni ó wà níwájú. عباد الله. ẹni sì ẹnu ọmọ pè yín o. لهذه الآثار الحميدة látara erí pé a tó dáa jùlọ yìí. والنتائج العظيمة àti gbogbo àwọn àbáyọrí àti bọ̀tán tó dáa yìí. التي أعقبت الهجرة المحمدية nítorí pé òun ló parí ló close ìjírà nẹ́bí Muhammad. أسند أمير المؤمنين عمر بن الخطاب رضي الله عنه التاريخ الهجري eléyìí ló jẹ́ kí olórí gbogbo mùsùlùmí nígbà kan náà tí í ṣe àmírù gbogbo mùsùlùmí Umaru ọmọ Kàtọ́bì wá gbé àsìkò ìjírà yìí kó máa jẹ́ déètì. تاريخ الهجري إلى هذا الحادث الكبير. fún ìṣẹ̀lẹ̀ tó tóbi tó ṣẹlẹ̀ yìí sẹ́nà Umaru wá sọ wá wò pé déètì tábà máa fi kọ̀ọ̀kan nínú mùsùlùmí ìsìláàmù ẹja máa ṣe pẹ̀lú ìjírà ìtorí ìjírà yìí tóbi púpọ̀. وجعل شهر الله المحرم ọwọ́ gbé oṣù مبدأ للعام الهجري. ọwọ́ gbé oṣù ọlọ́run tí ṣe Muharram pé kóun náà máa bẹ̀rẹ̀ lẹ́yìn Muharram yóò wá kàn oṣù míì lẹ́yìn rẹ̀. ليكون للمسلمين تاريخ خاص بهم. tí mùsùlùmí náà bá lè ní déètì kí wọ́n lè ní ọjọ́ tí wọ́n máa kà tí ó máa jẹ́ ti wọn lọ́tọ̀. يرجعون إليه في آداء مناسكهم. tí wọ́n máa fi padà síbẹ̀ tán bá fẹ́ ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wọn wọ́n máa ka déètì ni wọ́n máa fi kà á. وواجبات دينهم. àti gbogbo tó jẹ mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì ẹ̀sìn wọn wọ́n kọ lẹ́tà ni wọ́n ṣàdéhùn ni ọ̀jíra náà wọ́n máa fi kọ déètì rẹ̀. وضبط عقود معاملاتهم. àbí àdéhùn láàrin ẹnìkan sẹ́nìkejì àjọṣepọ̀ tí owó ní transaction ni náà láà máa fi kọ déètì ẹ̀ nínú ìsìláàmù. وليكون ذلك أيضا تذكارا قوميا للمسلمين. ó sì máa tún jẹ́ ìsinirántí ìsinilétí ìsinigbẹ́rẹ́ pàkọ́ fún mùsùlùmí. ومضرب الأمثال في الجهاد والإخلاص. ó sì máa jẹ́ àpèjúwe ká máa fi pa òwe tó fún pé lágbájá ṣe mímọ́ ó ṣiṣẹ́ dáadáa fọlọ́run. والتضحية والصبر والثبات. a sì máa fi pa òwe pé lágbájá sacrifice fọlọ́run ó dúó ó ṣe tọ́lọ́run ní kó ṣe kò yẹsẹ̀. وصدق العزيمة والثقة. àdàmúrẹ́ rẹ̀ sì dá olódodo pẹ̀lú ọlọ́run a máa fi rántí ẹ̀. وكمال الإيمان وقوة اليقين. òun náà láti máa fi mọ̀ pé ìmánì lágbájá pé àbí ó gbọ́lọ́ ń gbọ́ dáadáa ó yé. يقول تعالى ọba àlékí ọlá ń sọ náà Al-Qur'ani ti ń bẹ lọ́wọ́ èmi àti ẹni báyìí pé. واذكروا ọlọ́run ní ẹran tí o. أنتم قليلون nígbà tẹ́ ẹ jẹ́ nǹkan kan tẹ́ ẹ pọ̀ tẹ́ ẹ mọ níwọ̀n bá díẹ̀ kínkínní báyìí. مستضعفون في الأرض. ẹ ń sáàkì lórí ilẹ̀ nítorí pé agbára yín ọ̀rẹ́ nìkan kan ẹ lè dájà ẹ lè ṣe nǹkan kan ní lórí ilẹ̀ ẹ lẹ púpọ̀. تخافون أن يتخطفكم الناس. ẹ̀rù ń bà yín kí wọ́n má tẹ̀yìn mẹ́rẹ̀ kí wọ́n má tẹ̀yìn mọ́lẹ̀ kí wọ́n má jí yín gbé sá lọ ẹ̀rù ń bà yín jọ́nà ẹ̀ ń sá kíjokíjo káàkiri. فآواكم. ọlọ́run wá kó yín mára. أيدكم بنصره. ọlọ́run wá fi àránṣẹ́ rẹ̀ ó fi dúró tì yín. ورزقكم من الطيبات fún yín ní àwọn nǹkan tó dùn jẹ́. لعلكم ẹ تشكرون. bá lè máa rọ dúpẹ́ fọlọ́run ni o. يا أيها الذين ọlọ́run ní آمنوا gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀ ńlẹ́ o. لا تخونوا الله والرسول ẹ má dalẹ̀ ọlọ́run ẹ má dalẹ̀ òjíṣẹ́ ọlọ́run.
ọlọ́run. وتخونوا أماناتكم وأنتم تعلمون. má dalẹ̀ àmánà gbàfipamọ́ tí ń bẹ láàrin ara yín tẹ́yìn náà sì mọ̀ pé ilẹ̀ lẹ́fẹ́ dà yí ẹni bá dalẹ̀ ọba lọ. واعلموا ẹ sì lọ́ mọ̀ o. أنما أموالكم وأولادكم فتنة. pípẹ́ àwọn owó yín gbódúkìá yín ọmọ yín fìtínà ní وأن الله عنده أجر عظيم. ọlọ́run ọba ní ẹ̀san tó tóbi wá. استغفروا ربكم ثم توبوا إليه إنه هو الغفور الرحيم. ọba foríjì ni tí bá foríjì náà tí tó kẹ́ni lọ́lọ́run náà. الحمد لله والصلاة والسلام على أشرف رسل الله سيدنا محمد بن عبد الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن دعا بدعوته إلى أن يرث الله الأرض ومن عليها وهو خير الوارثين أما بعد فالهجرة معناها الهجر والترك. والانتقال من شيء إلى شيء آخر أو ترك الحالة السيئة إلى الحالة المحمودة الصالحة. والمدلول الشرعي على لسان الشرع والانتقال من مكة إلى المدينة ويرادفها الجهاد لحديث الرسول صلى الله عليه وسلم الذي قال لا هجرة بعد الفتح ولكن جهاد ونية. وإذا استنفرتم فانفروا وإذا استنفذتم فإذا قيل لهم انفروا للجهاد فانفروا إذا قيل لهم تعالوا إلى الجهاد فقوموا إلى الجهاد. إذا استنفرتم أو طلبوا منكم الفرار فانفروا. الجهاد فهذا الجهاد له معنيان لغوي وشرعي. وعند علماء اللغة الجهاد مأخوذ من المجاهدة والمقاتلة. وعند علماء الشريعة أن يقاتل المسلمون الكفار دفاعا عن النفس والدين. والنفس
kó sì dáàbò bẹ̀mí wọn. ولإعلاء كلمة الله تعالى ونصرة شريعته. àti láti lè fi gbégbó lọ́wọ́ ọlọ́run ọba gòkè kọ́ máa lókè lálálá àti láti lè fi ran ọlọ́run rẹ̀ ànábì rẹ̀ lọ́wọ́. وإعزازا للمسلمين والمحافظة لأوطانهم. àti láti lè gbé àwọn mùsùlùmí sákò níbi ewu láti lè dáàbò bò wọ́n níbi ìlú wọn níbi ewu tó fẹ́ wù wọ́n. إعزازا láti للمسلمين lè gbé yìí fún mùsùlùmí. والدفاع عن أوطانهم وديارهم. àti láti lè dáàbò bò wọ́n níbi ìlú wọn níbi dúkìá wọn àti ilé wọn. وأموالهم وأعراضهم. àti dúkìá wọn àti ìjọmọnìyàn wọn ìjọmọlúàbí wọn láti lè dáàbò bò. والمجاهدة أو الجهاد عند الصوفية. ẹ̀rí mujahada ni lọ́dọ̀ àwọn onísúfí àwọn onítẹ̀sùbá. ومجاهدة النفس. òun náà ni ìjà ẹ̀mí lógun. ومصارعتها. àti ìbá ẹ̀mí wọ̀yá àjàkadì. والمصابرة على فعل الطاعات. àti láti ṣe sùúrù lórí ìmá tẹ̀lé tọ́lọ́run. وردع النفس عن فعل المعاصي والرذيلة. àti láti lè darí ẹ̀mí kúrò níbi gbogbo tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ àbíwà tí ọ̀dà káwá darí ẹ̀mí kúrò ń bẹ́ẹ̀. والترفع بمكارم الأخلاق. láti lè gbórí sókè níbi àwọn àwa dáadáa. والجهاد من أجل الأعمال. ẹ̀rí jihadu yìí nínú àwọn iṣẹ́ tó ga jù tó lékè ga jù ní ẹ̀. وأفضلها عند الله. tó sì lọ́lá jù lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀. وقد ذكره المولى عز وجل في كتابه الكريم. ọlọ́run ọba kúkú sọ bẹ́ẹ̀ nínú alukùránì rẹ̀ alápọ̀lẹ́ jùlọ ni. في أكثر من 50 موطنا. níbi tí ó ní dín ní 50 àgbà tọ́lọ́run ti ń pààrà ọ̀rọ̀ jihadu yìí tó sì ń sọ bó ti tó. تارة nígbà míì بلفظ الجهاد. a máa pè a lè lo jihadu ń bẹ́ẹ̀. وتارة بلفظ القتال. nígbà míì kò sì nílò jihadu kìtàlù ni ó lò òun náà ní ẹ̀. وأثنى الله سبحانه وتعالى على المجاهدين. ọlọ́run ọba wá kan sára ọlọ́run ọba wá gbé tí ń tóbi fún gbogbo àwọn tí wọ́n jà sójú ọ̀nà ọlọ́run. ثناء عظيما. ní ọ̀nà tó tóbi ọlọ́run fún sún wọn ó gbé wọn tóbi ó bàbára wọn kan sára sí wọn. ووعدهم بالثواب الكثير والجزاء الوفير. ọlọ́run ọba ṣàdéhùn ẹ̀san tó tóbi àti gbàgbàlálejò tó tóbi fún wọn. في جنة عرضها السماوات والأرض. ní àlìjánná kan tí wọ́n kó sínú ẹ̀ tó jásí pé òpó ìbú rẹ̀ àtòrò rẹ̀ ju sánmà àtìlẹ̀ yìí lọ. ومن الأعمال الصالحة nínú àwọn iṣẹ́ rẹ̀ الدفاع عن النفس. òun náà ni pé èèyàn dáàbò bo ẹ̀mí ara ẹni. والدفاع بالنفس. ká sì jà nítorí ẹ̀mí ara ẹni. وباللسان. àti pẹ̀lú ẹ̀hán. عن المسلمين. fún mùsùlùmí. وعن أموالهم وأعراضهم. ká sì dáàbò bo wọn ká jà fún wọn níbi dúkìá wọn ká jà fún wọn níbi ọmọnìyàn wọn ọmọlúwàbí wọn. قال صلى الله عليه وسلم. ànábì wa kí ọlọ́kọ̀ mọ́ bá nábì Muhammad kẹrẹ ọlọ́wọ́ àtọ̀rọ̀ láàrin sọ báyìí pé. من رد عن عرض أخيه. ẹni ọba dáàbò bo ọmọlúwàbí ọmọ ìyá rẹ̀ tó jẹ́ mùsùlùmí. رد الله عن وجهه النار يوم القيامة. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó dá ojú rẹ̀ padà kò ní jẹ́ ó lè wọná wọ́n dáàbò bo ojú rẹ̀ kò ní wọná jọ àlìkìyàmà. وهذا الجهاد ẹ̀rí jihadu tí a ń sọ yìí. والهجرة. àbí hijira. كانت الهجرة بقيت على هذا الوضع والمفهوم. báyìí ni hijira ṣe wà lórí àgbọ́yé yìí àti bó ṣe mọ́ ṣe gbé kalẹ̀ yìí. بمعنى الدفاع عن النفس. pẹ̀lú túnmọ̀ pé ká dáàbò bo ẹ̀mí ara ẹni. ب8 سنوات يدعو إليها القرآن في صريح الآيات. ní ọ̀nà tí ó pọ̀ tí Kùránì fi ń pèpè sójú ọ̀nà bẹ́ẹ̀. منها قوله تعالى. nínú ẹ̀ náà ni ìtọ́lọ́wọ́ ọba àlékè ọlá ń sọ ní nínú ọ̀nà 8 ni. بكيت بمعنى الانتقال من مكة إلى المدينة. tó ń túmọ̀ sí pé ó ṣẹ́kù wípé kíkó ní Mákà tánàbí kó Mákà táwọn sàábé rẹ̀ lọ Mádínà ìjírá ni ẹ̀. وبكيت على هذا المعنى. ìtumọ̀ yìí bó ti rí yìí bá ti wí yìí bó ti wà náà nù ni kò yí padà.
طبقا لقوله تعالى ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما قوله تعالى إن الذين تتوفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيما كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان àtàwọn ọmọ kéékèèké lọ́kùnrin la yastati'una hilatan àwọn ọmọ gbọ́ta dá sí wọn ọmọ bí wọ́n gbọ́rọ̀ wọn gbà wala yahtaduna sabila wọn ọmọ nàkan wọn ọmọ bí kan láàtọ̀ àwọn eléyìí ní kọlà ń bá wí àmọ́ wọ́n tí wọ́n mọ́ tó yẹ kó ṣe ṣe tó kù tọ́tọ́kàn tó yẹ kó ṣe fa ulaika asallahu an ya'fuwa anhum àwọn tàwí ọlọ́run fẹ́ foríjì wọn ó yọ́ padà ó ṣe é ṣe kó foríjì wọn wa kana Allahu ghafuran rahim وكان الله عفوا غفورا هذا ما قال الله تعالى بالنسبة للهجرة ولننظر الآن إلى واقعنا في نيجيريا pẹ̀lú bá a ṣe wà ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ lónìí bí minzar al-hijra ká fi àhòhò hijira wò ká fi spẹ́tẹ́kù hijira ká fi wò wò wa nastalhim ad-durus min hadithati al-hijra ká sì wá tara hijira mú àwọn àǹfààní àtàwọn ẹ̀kọ́ kan annana al-yawm lónìí táwọn bẹ̀ yìí يضرب بعضنا رقاب بعض لأن الرسول صلى الله عليه وسلم أول ما فعله هو التآخي بين المهاجرين والأنصار lónìí ara wọn kan nílẹ̀ yìí tí wọ́n ń pa àwọn ẹnìkejì bẹ́ẹ̀ sì ni táà Nábì kọ́kọ́ ṣe gbàrà nígbà tó wọ Mádínà láàrin àwọn ará Mádínà tí wọ́n ń pè ní Ansaru àtàwọn ará Mákà tó ń pè ní Muhajirina Ànábì sọ wọ́n dọ́mọ àyá ni e وحالنا اليوم ìṣesí tí wá wá ní Nàìjíríà lónìí هل نحن المسلمون ṣé mùsùlùmí òdodo ni wá هل نحن باقين على هذا الدرس وعلى هذه الحادثة التي تآخى في يعني ننطبق أو نطبق درس الرسول صلى الله عليه وسلم في إيخاء المسلمين هل ننظر إلى المسلم كأخينا أو ننظر إلى المسلم إلى أخينا المسلم كجزء منا ṣé lónìí àwọn tàbí mùsùlùmí nílẹ̀ yìí ṣé mùsùlùmí ni wá ṣé a sì wà pé a sì gba Ọlọ́run gbọ́
àgbà ànábì gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ ìjírá tá a wí yìí tó yẹ pé ànábì sọ àwọn èèyàn papọ̀ ní ṣé gbogbo wa yìí tá à ń ríra wa gẹ́gẹ́ bí ẹyọ kan ǹjẹ́ àwa mùsùlùmí Nàìjíríà àríra wa bí ọmọ àyá àríra wa bí ẹgbẹ́ tí nǹkan bá ń ṣe èmi òun ní í ṣe bí nǹkan bá ń ṣe òun èmi náà ní í ṣe. وهل حطمنا حواجز العصبية والقبلية والنزعة الجاهلية ما زالت باقية هذه الآثار فينا اليوم أم أصبحنا أخا واحدا وجسدا واحدا كما يريده الرسول صلى الله عليه وسلم وكما يريد الإسلام منا؟ سألوني ساتي صبوبو بي ìran tiwa lọ́dájú ti yín lọ tí wọ́n lọ́dájú ti wá lọ tá ń jàjà rán tá ń jàjà bí tá ń jàjà lú tá ń jàjà èdè sáàtì pàátì àbíò náà láàrán àbá pàátì àṣẹ́bà níbi ti ṣe tó pé gbogbo ẹ̀ ọ̀kan náà ní ونحن اليوم نحتفل في هذا الشهر خصوصا نحتفل بذكرى الهجرة النبوية الشريفة. lásìkò yìí à ń ṣe hijira à ń dunnú à ń ṣàjọyọ̀ ipa bọ́ sínú hijira tuntun míì tá Ànábì kó Mákà lọ Mádínà. وهل استفدنا من دروس هذه الهجرة التي أراد الله بالمسلمين أن نتخذه درسا وعبرة؟ ṣé gbogbo ẹ̀kọ́ tí ń bẹnu hijira yìí táwọn ọ̀fà wa ń kà fún wa yìí ǹjẹ́ a mú lò ǹjẹ́ a ń lò ǹjẹ́ ń bẹ lára wa ká mú ẹ̀kọ́ hijira ká fi ṣẹ̀kọ́. فإذا كانت الهجرة بمعنى ترك أو هجر السوء إلى فعل الخير أو ترك السوء إلى فعل الخير انتقال من حالة سيئة إلى حالة حسنة، هل انتقلنا حقيقة من سوء حالتنا إلى أحسن الحال؟ nígbà tí wọ́n sọ pé hijira òun náà ní gbígbé kankan jù sílẹ̀ àbí kíkó oníṣẹ́sí kan tí ó dáa lọ sí ìṣẹ́sí kan tó dáa kákò nú ìwà tí ó dáa lọ bí ìwà tó dáa ṣáà ti mú ẹ̀kọ́ nì ǹjẹ́ àti tají ṣáà kó nínú ìbàjẹ́ ṣáà kó nínú dọ̀tí ṣáà kó nínú ẹ̀gbin ṣáà kó nínú ẹ̀ràn ní àbúrúkú lọ bí dáadáa bí. وها نحن اليوم في حالة حرب مع مغريات الحياة. هذه الحرب حرب مع الشيطان وأعوانه. هذه الحرب هي الحرب مع النفس الإنسانية الأمارة بالسوء. وهل رجعنا حقيقة إلى معنى الجهاد أو مجاهدة النفس كما فسر المجاهدة الصوفية؟ sí ìtumọ̀ jihadu àti mujahada báwọn àfáwọ́ ní súfí ṣe máa tí wọ́n gbé kalẹ̀. وقد هدد المولى سبحانه وتعالى. ọba alékẹ́ ọlọ́ọba tó ga jùlọ ní ti fi ààlà sí. هدد أولئك الذين يتراخون عن الجهاد في سبيله. ọlọ́run ọba ti lérí kalẹ̀ ó lérí ìyà fún gbogbo àwọn tí wọ́n fẹ́ jà sójú ọ̀nà wọn Ọlọ́run. مقدمين مصالح الدنيا على شؤون الآخرة. àwọn tó jẹ́ pé ayé yìí ni wọ́n kọ́ mọ́ yà ni wọ́n kọ́kọ́ gbé lẹ́kàn ju tọ́lọ́run lọ wọn á ní ṣe tọ́lọ́run ni ẹ̀fì tọ́lọ́run ńlẹ̀ nẹ́jà rántà ayé yìí náà. فقال جل ذكره. ọlọ́run bá lékè ọlọ́wọ́ ń sọ nípa àwọn nínú Al-Qur'ani pé. قل. sọ pé.
إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وسبب نزول هذه الآية أن الله تعالى لما أمر بالجهاد والهجرة قال نفر من الذين أسلموا ولم يهاجروا إن نحن هاجرنا ضاعت أموالنا وذهبت تجارتنا وخربت ديارنا وقطعنا أرحامنا فأنزل الله هذه الآية ببيان أنه إذا تعارضت مصالح الدنيا مع مصالح الدين وجب تقديم مصالح الدين وقوله فتربصوا حتى يأتي الله بأمره أي بعذابه العاجل أو الآجل وقوله والله لا يهدي القوم الفاسقين أي لا يهدي الخارج عن طاعة الله مجروما من هدايته إلى الخير عباد الله فلنرجع أو نراجع أنفسنا إلى تعاليم الإسلام وآدابه فإنها صالحة لدنيانا وأخرانا ونعيش بسلام وأمان أو ما نقول بالتعايش السلمي بين أفراد المجتمع. عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم
لعلكم تذكرون فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ووفقنا لما تحب وترضى يا رب العالمين اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ارفعنا ولا تضعنا وادفع عنا ولا تدفعنا واعطنا ولا تحرمنا وزدنا ولا تنقصنا وارحمنا ولا تعذبنا وفرج همنا واغفر غمنا يا رب العالمين اللهم لا تضع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا غائبا إلا رددته ولا مظلوما إلا نصرته ولا ظالما إلا خصمته ولا موتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة هي لك رضا ولنا فيها صلاح إلا قضيتها ويسرتها يا أرحم الراحمين يا رب العالمين أقول قولي هذا واستغفر الله لي ولكم أقيموا الصلاة